gbogbo ọmọ Nàìjíríà ẹ wá gbọ́ àṣírí tí gbajúgbajà òjíṣẹ́ Ọlọ́run kan nínú ìjọ Mountain of Fire Ministry tó tún jáde síta nípa ìjọ MFM àti bí olùdarí ìjọ ọ̀hún ìyẹn Pastor Dike Olukoya Chief Security ìjọ ọ̀hún Pastor Gbàdàmọ́sí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ìjọ MFM tí wọ́n ṣe rán arákùnrin yìí lọ sí ọgbà ẹ̀wọ̀n lórí ẹ̀ṣẹ̀ tó lóun ò mọwọ́ mẹsẹ̀ nípa ẹ̀ ọ̀rọ̀ yìí mà lágbára gidi gan o ẹ̀yin èèyàn pẹ̀lú omijé lójú òní Pastor Olúwafẹ́mi Jimoh ló fi ń ṣàlàyé ìrírí ẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri níbi tó lóun ti lọ lo ọdún 9 gbáko lórí wípé òun ṣe alábàápàdé Chief Security Officer wọn ìyẹn Pastor Gbàdàmọ́sí ní ilé babaláwo ilé ìgbàlagbára kẹ ẹ̀yin èèyàn báwo lọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ gangan kí lẹ́sẹ̀ tí wọ́n kà sí arákùnrin lọ́rùn tó fi di èrò ọgbà ẹ̀wọ̀n Kirikiri fún odidi ọdún 9 tán yányán àti pé kí ni ipa tí olùdarí ìjọ ọ̀hún Pastor Dike Olukoya tí wọ́n kó nínú kéèzì arákùnrin ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ nínú fọ́nrán ilé tí mo tún mú wá fún yín lọ́tẹ̀ yìí o àfi kẹ́yìn èèyàn ó wá nǹkan fìdílé kẹ́ ẹ máa fi ọkàn bá mi lọ. bọ̀ sórí ìkànnì DigiNaija Television tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ láìkì ẹ fi ròyìn nípa tí mo mú wáyé bá mi sọ sí comment section kẹ́sì máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri láì wá gbà wá lákòókò púpọ̀ jù ẹ jẹ́ ń play fídíò arákùnrin ọ̀hún ká gbálàyé lẹ́kùnrẹ́rẹ́ tó ṣe. Mountain of Fire ní ẹ̀bí kan ẹni tó bá ti sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbàtà àbí TV wọ́n máa ní disregard ọ̀rọ̀ tèmi ò ń ṣe disregard o kọ́ gbọ́ mi dáadáa bó jẹ́ ọlọ́pàá ló fẹ́ fi gbé mi bó jẹ́ lọ́ọ̀yà ni bó jẹ́ kí ni mo rẹ́dì ọ̀rọ̀ tèmi ò lè tánù nítorí mo nà wọ́n nílé ẹjọ́ ni mo fẹ́ yín wọ́n gbólẹ̀ so wọ́n ní ẹ̀mí yẹn lọ́wọ́ ẹ̀mí pé má dáríjì tó bá ti wọ́n máa sáré pa náà yẹn ni tó máa wùwà fún yàn nìyẹn ẹ̀mí má dáríjì ṣé bẹ́ẹ̀ bá ṣe wọ́n tó bá ṣe wọ́n wọn dáríjì yàn ní MFM ò dáríjì yàn ìjọ ọlọ́mọ ni ìwà burúkú tó wà nínú ìjọ wa ni ìjọ tèmi ni MFM Mountain of Fire Ministry Mountain of olùjọ mímọ́ àti iṣẹ́ ìyanu ẹ̀gbọ́n mi wà ń bẹ̀ ìyá mi wà ń bẹ̀ ibẹ̀ mo bá ọmọ mi sí so ẹ̀gbọ́n bàbá mi àbúrò bàbá mi ó wà pẹ̀lú Olúkọ̀yà so kẹ́mọ̀ pé ẹbí dìran ni Mountain of Fire jẹ́ fún yín so ìwọ náà jọ yẹn ìdáríjì yàn ẹ dáríjì yàn ẹ dájú nìyẹn adájọ́ ẹ tó bá ti sọ rímù sí lẹ́sẹ̀ kì í dúró èmi mo sọ bẹ́ẹ̀ Pastor Olúwafẹ́mi ẹbí kàdí mi rè tí mò ń lò. kámẹ́rà jọ gbé dáadáa. Pastor Olúwafẹ́mi ló ń sọ̀rọ̀. kí gbogbo ayé rí orúkọ tó wà ń bẹ̀ mú Mountain of Fire and Miracle Ministries. gbogbo àwọn tó mọ̀ mí àtẹ̀jọ́ mọ̀ mí kọ́ máa wò mí. Ọlásìnbọ̀ street bẹ́ẹ̀ni Oníkẹ̀yàbá orúkọ Olúwafẹ́mi Jimoh orúkọ mi nìyẹn. orúkọ yín náà bẹ́ẹ̀ni. ẹ jẹ́ n wo táìtù yín bẹ̀ pásítọ̀ mani. bẹ́ẹ̀ni sá. ó dà 2007 ni wọ́n fún ilé ìdíkàdé. bẹ́ẹ̀ni sá. ẹ dá pé ní Chief Security Officer tó Dr. Dike Olukoya Gbàdàmọ́sí ni mo bá ń lé babaláwo. Gbàdàmọ́sí ló kọ́ tẹ̀ ń jẹ́. Gbàdàmọ́sí kí ló wá ṣe ń bẹ̀? ohun tó jẹ́ kí àìfi fún mi nìyẹn mo dẹ̀ sọ fẹ́ da ẹ láyé kan wọ́n fi mí sínú gadroom ó wà bẹ́ẹ̀ fún 30 days. sẹ́ẹ̀lì ọlọ́pàá bẹ́ẹ̀ni fún 30 days. 30 days. ẹ̀yin ò ní lọ́ọ̀yà ni. mi mọ tó ń pè lọ́ọ̀yà ẹ̀wọ̀n pé iṣẹ́ ìrànjẹ́ tá à ń ṣe ya mọ kò sẹ́ni tó gbàdúrà ẹjọ́ so wọ́n tọkàntọkàn mi fi ń sin orí òjíṣẹ́ Ọlọ́run wọ́n wá kó àǹkó bù sí mi lọ́wọ́ àti lẹ́sẹ̀ wọ́n á gbé mi sẹ́yìn búùtù òpẹ́ ní mọ́tò tó ń lò ń gbà yẹn tó bá súnjọ́ fún wọn so wọ́n gbé mi sẹ́yìn àti mo sì rántí díẹ̀díẹ̀ so bàtà bá débẹ̀ wọ́n gbé mi lọ sí ìgbà tí mo rò pé wọ́n lọ lọ́nà wọ́n wá pàkì sí ilé epo wọ́n wá gbé mi bọ́lẹ̀ pé kò ní dáa kán gbé mi sẹ́yìn búùtù dé ọ̀dọ̀ Olúkọ̀yà wọ́n á fi yọ àǹkó yẹn lọ́wọ́ mi wọ́n fi sọ́wọ́ mi wọ́n fi sọ́wọ́ ẹnìkejì mi àgbé wa sínú jíìpù Gbàdàmọ́sí so gbàdá débẹ̀ èmi tí wàá rí bàbá Olúwa ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ anípayà olùṣọ́
respect yẹn wà ń bẹ gẹ́gẹ́ bí ọmọ ṣe kọ́ wa ẹni láti nípa yà ó dẹ̀ débẹ̀ bàbá mi ní Olúwa ẹ sà mo ti wà ní agodi àwọn pípò yìí láti lọ bí 10 days kí ni mo ṣe ẹ jẹ́ kan tú mi lẹ́ o èyí tó bá jáde lẹ́nu bàbá mi ní Olúwa níbẹ̀ ṣé mi mọ̀ pé àdúrà táwa ń gbà ń bí yìí ṣó ń gbé ń gbà ni. àwọn ẹ̀rí wo ni wọ́n kó síwájú yín pé ẹ fi ń plan láti pa ẹni tó jẹ́ adarí ìjọ MFM àti ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ tó súnmọ́ bàbá Olúkọ̀yà tímọ́tímọ́ yìí? ẹ sà àwọn ẹ̀rí wo ló wà nílẹ̀? ẹ ṣeun olóòtú fún gbogbo ẹni tó ń wò mí eléyìí ò ń ṣe fíìmù ìrírí ayé tèmi ni mò ń sọ fún yín o fún ọjọ́ mẹ́wàá yẹn péré wọ́n ti àrèjì ara wọn wọ́n ti àrèjì ilé ìtura tó máa kó mi lọ Olúkọ̀yà ṣáà kì í fún mi irọ́ inú gbàdúrà táwọn gbà ń bì tó lágbára gan ni bàbá ìdáríjì mi mo ṣáà di bàbá mú lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ bàbá ẹ má jà àwọn mutí àwọn bíbí yìí máa pa mí ẹ ṣàánú mi ẹ má yẹ kí n padà sí police station irọ́ ọlọ́pàá bàbá òun pé ẹjọ́ ti wà lọ́wọ́ ọlọ́pàá lọ ṣe mí bá ṣe wù wọ́n ṣé tí wọ́n bẹ́ẹ̀ bẹ Olúkọ̀yà tó ní bàbá tí mo pè ń bá wù. gbogbo ẹ̀yin tí ẹ máa ń mú spiritual father yín gẹ́gẹ́ bí Ọlọ́run ṣé ẹ ti ń gbọ́ nǹkan ṣé ẹ rẹ̀ kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ tí màá yín sọ báyìí ṣé ẹ gbọ́ tí wọ́n sọ wípé pásítọ̀ Olúkọ̀yà sọ ó lágbára o. kí ni a máa ṣe ní tíátà lọ́sọ̀ operation bẹ́ẹ̀ ẹ ṣe olóòtú hospital tíátà ẹni ibi tó ti ń tọ́ṣọ àwọn èèyàn láti wọ́n fìyà jẹ àwọn bẹ́ẹ̀ sà òkè ibi tó ti tọ́ṣọ mi nìyẹn wọ́n dùn mí débi pé gbé mi sórí korodom fi ankọ̀pù sí mi lọ́wọ́ àtẹsẹ̀ so máa wà ní agbede méjì so bẹ̀bẹ̀ sí ń lù mí ìgbà tí wọ́n máa padà wá bá mi bí tíátà yẹn bí kan náà DPO yẹn ẹ̀jẹ̀ IPO mi bó ṣe yìnbọn fún mi lẹ́sẹ̀ nìyẹn. ojú ọ̀tá àbẹ̀yẹn rẹ̀ ó ní òun ọ̀tá àbẹ̀yẹn ṣe lẹ́sẹ̀ mi o. ó yọ jáde lórí kejì. bẹ́ẹ̀ni ó sì wà mẹ. ó wà mẹ. wọ́n yìnbọn fún yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sá ẹ mọ̀ pé àkàndá bí èrú lọ́dọ̀ Olúkọ̀yà ni olówó jẹ bí mi lọ onípò so òun ló ń sanwó oṣù fún mi ẹbí mi lẹ́tùn wá ń bẹ́ káwọn ará yìí má ṣe mí gbọ́ olùṣọ́ wà àdúrà ń gbà àwọn pásọ̀ wà tọ́lọ́ ń gbà fún àmọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run tó yẹ pé wọ́n ní lẹ́mí ìdáríjì láti dáríjì ọmọ ọjọ́ pé ohun tó kù ń pé nígbà tó ọmọ ọjọ́ ṣẹ̀ kò ràn lọ sọ́gbẹ̀ wọn tó bá fẹ́ kọ́ ọmọ ọjọ́ dúró jọ ẹ̀ wá ní kó máa lọ mo sì ń jẹ̀rora ìbọn tí mo rí bẹ́ẹ̀ rí. pẹ̀lú nǹkan tárákùnrin yìí sọ ẹ̀yin èèyàn ǹjẹ́ ìfẹ́ ṣì wà nínú ìjọba ọmọ ṣáà ẹ̀ tún jẹ́ àjọ máa gbọ́ báyìí lọ síwájú. orun ṣe ń ràn tí n bá lajú wọn máa lù mí bíi pé mi ì bá Olúkọ̀yà lórúkọ jẹ́ o ní tó ṣe fẹ́mi ni mò ń sọ o òjíṣẹ́ Ọlọ́run ni o ní ẹ fi jọ ẹlẹ́ o torí àwọn míì bẹ sọ fún wọn títí wọn ní gbọ́ ìdí ọtí ní ṣe máa ń kú sí lọ́rọ̀ wọn máa lò tó wọ́n ti gẹ́wọ̀n mí létí lọ tí bá ní rántí tí bá gbàgbé nínú bẹ̀yẹn káì ní àgọ́ wọn torí ibi tí mo wà ó lè dìde ìṣó agúnmọ́ lórí ó lè jókòó so mo ti dàbí nínú sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ níbẹ̀ mo dàbí òsàmà ńgbà máa jáde mo ti funfun lè jókòó mo lè jókòó. iṣẹ́ wà bẹ̀rẹ̀ ni àbẹ́ lóṣù. máa iye tó bá. kí ló wà nílẹ̀ tẹ́ fi lè jókòó. èso wà nílẹ̀ ni. òkè náà èso. èso ni so mo máa dúró báyìí ni ọjọ́ mẹ́ta tẹ́sẹ̀ mi bá ti kákọ́ náà máa èyí tó bá láàánú wọn náà ọlọ́pàá ló máa ṣí mi lẹ̀ tó mọ̀ pé eléyìí ò ń ṣe criminal ìgbàlúgbà kan láǹdì ní Tomiland Bridge ni Tomiland Bridge wọ́n lè gbé mi bọ́lẹ̀ ni pẹ̀lú handcuff lọ́wọ́ àti lẹ́sẹ̀ láì ṣe criminal ó di jùpùjùpù bá ní kí n fèsì omi ọ̀sà. ṣebí mi ni mo ń tẹ́tí oyin Gbàdámọ́sí ìbí mi mo mọ̀ àṣírí Olúkọ̀yà nínú omi pẹ̀lú handcuff lọ́wọ́ yìí gbogbo ọ̀rọ̀ ẹ̀kọ́ mi táwọn lè bá sọ mí sómi tán pa mí. wọ́n ti yìnbọn fún yín lẹ́sẹ̀ wọ́n ti yìnbọn sí ẹsẹ̀ mi o bọ́ ṣe kọ́ọ̀kì bọ́ nìyẹn mi bẹ̀rẹ̀ sí sunkún nìyẹn ẹ jọ̀ọ́ ẹ má pa mí ọmọ mi oṣù 5 mo ṣe bí ni ẹ jọ̀ọ́
mi ì máa ṣírí kankan èmi àṣírí wo ló wà lọ́wọ́ ti tèmi mo ní mi ì máa ṣírí mi ì sọ ẹni kankan ọlọ́nkàn fún mi lẹ́mìí pẹ̀lú gbogbo ìyàtọ̀ mi jẹ́ mi pé mi ì sọ anything ibi tí ìwọ̀n bá ti lọ nìyẹn torí gbogbo ọ̀rọ̀ kan náà yàn ń sọ kọmíṣánná adé ọ̀dẹ́ pè mí. ẹ má bínú sí wàhálà emotion ni. ó pè mí tó di máa rántí gbogbo àwọn ọ̀gbẹ́ tí mo go through yẹn ẹ̀ pọ̀ pẹ̀lẹ́ ẹ̀ máa bọ̀ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àti fún ẹ̀ náà so àwọn tó bá ti condemn tó ti fún wọn ní condemn tó bá ti dájọ́ wọn máa tì mọ́ papọ̀ wọn lè dúró ní kò ìpèsè mọ́. wà á lọ sí kirikiri. wà á lọ kirikiri. tí wọ́n gbẹ̀yìn náà lọ kirikiri ni. ibi tí mi ti gba transfer lọ kirikiri nìyẹn láyé wọ́n ti ìdájọ́ yín. experience mi bí ṣe dé ọgbẹ́ wọn mo kọ́kọ́ sọ pé mi ní sin Jésù mọ́ ẹni mo ní sọ lọ́mọ ilé Olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sá odò sí ó sì là orí gbàlà ìwà ó sá wọnú ṣọ́ọ̀ṣì mo rí wàhálà first person mo kọ́kọ́ rí tí mo rí oní Clifford Hodge bẹ́ẹ̀ ni sà nígbà tá a wà ń bẹ̀ 2008 àjọ wà nù sẹ́ẹ̀lì kan náà ni àjọ ń sùn àjọ ń jí ni. tẹ́rù kó ti kú nígboro. nígbà yẹn Clifford Hodge lélẹ̀ yìí. ẹ bá kí. ìgbóhùnà ìgbó ṣáṣá la máa ń pè ibi tí mo ti develop heart problem ni mo ti ní heart problem abọ́ tó máa fi bóúnjẹ fún wa abọ́tájà mi ò lè fi jẹun lé ní pẹ̀lú bátìn géètì rèé wọ́n máa ti géètì yẹn wọ́n máa sọ abẹ́ ilẹ̀kùn náà máa sọ oúnjẹ wa gbà tó máa sọ gbà wàá tún máa gbà pẹ̀lú dùnú ni tí provost tó bá lọ sẹ́nu ọ̀nà gbà yẹn gan-an tó ti lock everywhere àná bí wèrè ni oúnjẹ kúrú là ń jẹ ẹ̀wà tó jẹ́ pé abọ́ ti ń dùn sálẹ̀ la máa jẹ máa gbọ́n gàrí wọ́n máa gbé ráìsì wá báyìí ráìsì ẹ mọ oúnjẹ tó máa wà lórí ẹran ni ẹran tó máa fún wa ẹran wo ló máa ń. ẹran wọn lọ já ewúro ẹwọn náà máa ń dà sínú ọbẹ̀ pàdé mi gùn pátá máa jẹ òun ló mẹ́bàá tó máa dà so ewúro yẹn ni ẹ máa fi ṣe ẹran tẹ máa. nígbà tá a máa dé lẹ́jọ́ tí mo dẹ̀ sọ atótónu tèmi tí wọ́n náà sọ tiwọn adájọ́ dẹ̀ wò pé kí ló mú àwọn arákùnrin àwọn chọ́ọ̀chì tó ń gbógun ti ọmọ kékeré tí ó bá nídìí ẹ̀ṣẹ̀ ń jẹ́lẹ̀ ṣe. adájọ́ sọ bẹ́ẹ̀. adájọ́. lọ́ọ̀yà tí ń kọ́. èmi ẹ mọ̀ pé èmi ò ní lọ́ọ̀yà tí mò ń lò. láì ní lọ́ọ̀yà mi ò ní lọ́ọ̀yà. adájọ́ sọ bẹ́ẹ̀. lọ́ọ̀yà tí mò ń lò lórí ọ̀rọ̀ tí màá yí sọ̀kalẹ̀ yìí ẹ jẹ́ máa bá mi sọ sí comment section kájọ máa tàkùrọ̀sọ. lóòótọ́ gbogbo ohun tó pamọ́ lójú ẹ̀dá kedere ni níwájú Elédùmarè o ṣùgbọ́n ẹ̀yin èèyàn tó bá ṣe wípé lóòótọ́ ó ní nǹkan tí arákùnrin yìí ń sọ wípé ó ṣẹlẹ̀ pé torí pé òun pàdé the other pastor ní ilé babaláwo ló ṣokùnfà irú ìjìyà tí wọ́n fi jẹ́ yìí kí ṣèkàṣèkà ó máa rántí wípé ọjọ́ ẹ̀san máa ń bọ̀ lọ́jọ́ kan gbogbo wa là máa lọ jábọ̀ fún Elédùmarè tó bá sì rò pé o lágbára nílé ayé pé o lè fìyà jà wọ́n tí ò ní rántí pé Ọlọ́run ọba tó dá wa ó tún lágbára ju gbogbo wa pátápátá lọ ẹ̀kọ́ ńlá wà rèé fún gbogbo wa pátápátá o ẹ jẹ́ á máa ṣe pẹ̀lẹ́ ẹ jẹ́ á máa rọra ṣe. gbogbo tẹ́yìn náà bá wá ní lọ́kàn lórí ọ̀rọ̀ yìí ẹ máa bá mi sọ sí kọ́mẹ̀ntì o títí dìgbà míì ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ like ẹ kọ́mẹ̀ntì ẹ sì máa bá mi share kó máa lọ káàkiri ire o.